ẹ jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gọ́pẹ̀gọ́ ṣẹ́nu bọ̀ ni wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá kojú ọ̀tá gbolẹ̀ olúkúrú ìgbà yìí lọ́la àwa mọ̀ ọ́ bá bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. Ó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. Ó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. Ó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. Ó yọ̀rọ̀dọ̀. Ìgbà yìí lọ́jọ́ àwa mọ̀ ọ́ bá gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè
sílẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kínní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òru kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lè ké dandan. Òtítọ́ yóò lè ké dandan. Yóò lè ké dandan yóò lè ké dandan. Òtítọ́ yóò lè ké dandan. Yóò lè ké dandan yóò lè ké dandan ni. Òtítọ́ yóò lè ké dandan. Sáṣọ òtítọ́ ó wà á lè ké dandan. Òtítọ́ yóò lè ké dandan. Yóò lè ké dandan yóò lè ké dandan. Òtítọ́ yóò lè ké dandan. wọ́n massive global kórè wọ̀lú o. torí lóye. ẹ̀tàlí ẹ̀tàlẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. torí lóye. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. torí lóye. torí lóye ọmọọba torí lóye. ọmọ sim global concept ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralẹ̀. ǹjẹ́ ọmọ sim global concept tí mò ń ṣe nìyẹn. èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tí ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tí ẹ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé
iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà. Ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Massive Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀. Bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́. Tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Massive Global Concept ra ilé ra lẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbi tí mo wá. Ó ṣe mí lè níbẹ̀ ni pé kí n kí oríkì mi dáadáa. Àwọn kan náà challenge ọmọ lúkà ó kì í kíra ẹ mọ́ lórí afẹ́fẹ́. Ṣé mo pé tí bá ti ń kíra mi àwọn èèyàn máa ń wọ̀ ìyá ìjà pẹ̀lú mi ni torí oríkì mi ó máa ń tọ́jà ní. Oríkì mi máa ń tọ́jà ní. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò kì í fẹ́ kí n máa kíra mi lọ́dọ̀ wọn máa bí wọn mú. Ṣùgbọ́n ìnísàláì mọ́ kíra mi èmi lọ́mọ òkòròkòrò lógun sá àti pẹ́kìrìkìrì lọ́tẹ̀ ọmọ ojúlógún kàdúbà kàkéjà ọmọ akọ́yán bàtà máa mú kara balẹ̀ ó sẹ́ni máa mú kara rúdàn o. Ọmọ ọlọ́kà àfòkúta rí gidi bógun jà tó bá yí kẹ́ ayé kú ogun àjàtúkà. Ọmọ ọlọ́kà ọmọ ṣàkókò yìgbó òṣọkọ Èkìtì ṣọkọ àkókò ọmọ Olúbàkà oyè. Ọmọ Lúkà ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta. Èmi tún lọmọ Ògìdá Ògún mọ gàràràràràràràràrà yaranjẹ bí olóko. Ọmọ agọ̀bẹ́ni tí ò gbọ́n ọmọ Jésù olùgbàlà. Tí bá kí oríkì yẹn ẹ̀rọ abáyé. Ọmọ arógun má sá ọmọ arógun má ṣojo ọmọ arógun jó ọmọ arógun yọ̀. Come on, it's plenty. However be poor, oríkì yẹn rich. Ogun làwa ń jà nídìílé bàbá ńlá tiwa. Bàbá tiwa. Ológun ni wọ́n pè é. Ológun tó ga. Ológun tó mú iye èèyàn ń gbọ́ ní àhá. Bó bá mérí wa gbóhùn eri. Ológun bàbá wa. Bàbá tó tún wá bí àwa. Ó tún jẹ́ ológun. Abẹ́gbọ́. Ọmọ arógun má sá. Ọmọ arógun má ṣojo. Ọmọ arógun jó. Ọmọ arógun yọ̀. Àtìpá kìrìkìrì lọ́tẹ̀. Àtìpá kìrìkìrì nílé ọlọ́tẹ̀. Píọ́m àwa máa ń gé orí lọ ní. Ìtàn sọ bẹ́ẹ̀. A máa ń gé orí ní píọ́m. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run gbogbo ẹyọ dúró wa ọmọ Yorùbá súnmọ́ bí ká tún bára wa sọ̀rọ̀ ibi tí mo bá dé lánàá àwọn tó kọ̀ntínì wọn tó bá wo fídíò tàná lọ wò ó. Ìtọ́ mọmúláyà wa ìran ọmọ Yorùbá ló yẹ ká gbé gbọ́. Yorùbá bọ̀ ó ní bá a bá fojoojúmọ́ ń dọ̀balẹ̀ fábínú ẹni kò ní kó má rojọ́ ẹ̀ láì dáa. Ẹ̀yin ọmọ Yorùbá ọmọ Lúkà ni mò ń jẹ́ pẹ́yìn dẹ́ ń rí mi nígbà àkọ́kọ́. Ara ẹni tí ò tí wo fídíò mi ní tó jẹ́ pé this is the first time and I welcome you in the name of the Lord. Bó o ṣe dé mo mọ̀ pé ò ní fẹ́ pa bí program mi ò ní fẹ́ mí tiẹ̀ mọ́. You are welcome in the name of the Lord. Everlasting Father, we shower His blessing upon you. You are welcome in the name of the Lord. Tí bá wo bára ṣe rí lẹ́ni, honestly mi ní wá sórí program. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò gbọ́ pé ká sinmi. Àsìkò ìsinmi ò tí tó. Bàbá Òjó Adélòkọ ló ní Sátánì kò sinmi, ó ní gbàgbọ́ ń ṣe mí ìpọ́nrán. Ó ní gbàgbọ́ o ẹbí àmúrí pọ́nrán ọ̀tá àwa kò ní ìsinmi. Sátánì ò sinmi, ta ni Sátánì?
àwọn ọ̀tá wa, àwọn ìka ènìyàn, àwọn ọ̀tá ilé, àwọn ọ̀tá òde, wọn ò sinmi, wọ́n fojoojúmọ́ plan, wọ́n fojoojúmọ́ strategize, wọ́n fojoojúmọ́ ṣe bọ́n ṣe fẹ́ ṣe. àwa dẹ̀ la fẹ́ sinmi, aló rẹ̀ wá, kò gbọ́dọ̀ rẹ̀ wá, kò gbọ́dọ̀ sún wá, torí pé kí ni orin bàbá Tìmí Ọ̀rọ̀kọ̀yà tó sọ wípé Iléyá òun lèmi ń tẹ̀lé. Iléyá, Iléyá o, ọmọ Yorùbá o, Iléyá, bí a ò bá mọ bí tá mi lọ, ṣe bó yẹ ká padà sílé, ká jáwọ́ lápọ̀n tí ó yọ, ká lọ gbòmí lákàná. Àfáàfọ́ Ọlọ́run sọ́mi ìyàndá kò dẹ̀ ní wá bàjẹ́ fún yín o. Báyé bá jáyé béèyàn bá jẹ́yàn, ẹ ní kàn bínú Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ ṣe fẹ́ mi tọkàntọkàn, Ọlọ́run á fẹ́ ẹ̀yin náà. Mo nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ wo àtàtà tòótọ́ tí ọmọ Lúkà ń sọ. Ẹ̀yin màmá mi Ewétúgà, màmá mi Ajífọwọ́pajé, Ọlámilékan Zóbò, Òjó Ayọ̀délé, Kàbírù Adébáyọ̀, àwọn tèmi ní Kútọ́nù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó mo fẹ́ kà? Àwọn tèmi ní TikTok, àwọn Yẹtí Queen, gbogbo ọ̀nà ló ti ẹ̀ta Yẹtí Queen. Òun rèé ní TikTok, òun rèé ní YouTube, òun rèé ní Facebook. Ìgbà míì mẹ́tẹ̀ẹ̀ta ló máa tàn lẹ̀. A máa wo mi ní TikTok, a máa wo mi ní Facebook, a tún máa wo YouTube, a máa mọ́nítọ̀ gbogbo ẹ̀. Ìfẹ́ mi lẹ ní, mo mọ̀ lóore, mo appreciate ẹ, mo appreciate ẹ. Bẹ́ẹ̀ kàn gbé ọwọ́ yín, ẹ like ẹ, ẹ dẹ̀ ń ṣí ẹ, oore lẹ ṣe mí, ìfẹ́ lẹ ní sí mi, mo appreciate yín lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tèmi máa mi bù mí wàn, ìfẹ́ mi náà ní. Bí màmá ẹ bá ti lè kófì tó ti rí mi Pámọlúkàdé, ó ti sá wọlé, abẹ́ sí ní ju gift, a máa múnú mi dùn, a máa encourage mi, inú mi dùn. I was, kò sígbà tí máa ń rí màmá gbogbo yín yẹn máa ní yes, mo láwọn tèmi náà, máa fawọ́ sọ̀yà pé Ọmọlúkà fans, èmi náà láwọn tèmi. Mo appreciate gbogbo yín. Ẹ wá rí bẹ́ẹ̀ pín o, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin dẹ̀ ń wò mí ní Facebook, kíní yẹn ti ń já lọlẹ̀, ẹ gbọ́dọ̀ gbà. Ẹ máa pín. Like yẹn continuous ni ẹ máa like, ẹ máa like, ẹ máa like, ẹ máa like ẹ. Kí iṣẹ́ yẹn kó máa ṣe kí ni, kó máa tẹ̀síwájú. Ẹ jẹ́ kí wá kọ́lu agbami tí mo fẹ́ wá bá sọ lẹ́nìí. Ọ̀rọ̀ mi ọ̀nà méjì ló pín sí. Màá sọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ fún yín. Àpilẹ̀ àwọn fídíò ẹ̀tẹ̀ ti rí wò. Màá sọ̀rọ̀ lé lórí. Torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ̀ fẹ́ fọ́ ọmọkùnrin yẹn lẹ̀, tẹ́ ẹ̀ fẹ́ kó ní ìsinmi. Ó ní ẹ fi mí lẹ̀, ẹ jẹ́ jíṣẹ́ oríran mi. Màá jíṣẹ́. Ibi adẹ̀bọ́rọ̀ wa dé lánàá kì í tẹ̀síwájú bẹ̀ náà. Ibo ni mo bọ́rọ̀ dé? Yorùbá kí lẹ sọnù? Kí ló mú yín sọ nǹkan nù? Àwọn bàbá ńlá wa wọ́n máa ń ṣe wàásù, àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn men of God, àwọn máa gbé tọ́pìkì kan wá. Yorùbá, mo béèrè lọ́wọ́ yín, kí ni tẹ́ ẹ sọnù? Kí ni tó fà á tẹ́ ẹ fi sọ nǹkan iyebíye nù? Yorùbá, ìyá Ayọ̀ Brown, ẹ̀gàn tẹ́ ẹ ṣe ní 2021, ẹ̀gàn tẹ́ ẹ kékeré ní 2020, tẹ́ ẹ ṣe wọ 2023, ẹ tún ti wọ 2025, ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ̀gàn. Màmá, ẹ̀gàn ò pé kóyin má dùn, oyin ti ládùn látọ̀run. Ẹ̀gàn ò pé, ẹ̀gàn ò pé, ẹ̀gàn ò pé kóyin máa dùn mọ́, oyin ti ládùn látọ̀run. Ẹ̀gàn ò pé kóyin máa dùn, pẹ̀gàn ẹ pójú yín dà o. Àwògbé o, àwògbé lẹ́dìyẹ ń wọ́ka inú igbó, àwògbé lẹ́dìyẹ ń wọ́ka inú igbó, ẹ bá mi darí ọkàn sábà kan. Oh God, mo máa mú orin bàbá Ògúndé yẹn máa wá jáde fún yín sí. Ó ní àwògbé o, àwògbé lẹ́dìyẹ ń wọ́ka inú igbó, àwògbé lẹ́dìyẹ ń wọ́ka inú igbó, ẹ bá mi darí ọkàn sápá kan. Ẹ darí ọkàn yín sápá kan. Abẹ́yìn pé jẹ́jẹ́ kájọ máa ṣe papọ̀, kájọ máa lábíà máa ṣiṣẹ́ yìí kí gbogbo nǹkan máa lọ ẹlẹ́ẹ̀dà.
ẹ tún ti gbẹ́nu ẹ̀gàn wọ 2024 màmá màmá ọdẹ màmá mo fẹ́ràn rẹ lọ́pọ̀lọpọ̀ màmá Ayọ̀ Brown ìyá you broke my heart ìyá but I am a man, I have to be strong. You must be strong. Yorùbá kí lẹ sọnù kí lẹ fi àìgbọ́ra ẹni yé àìní ìṣọ̀kan àìní ìbárẹ́ kí lẹ sọnù ìran ọmọ Yorùbá tó fìyà ń jẹ ìran àwa ọmọ tó wà ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ àti àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa Yorùbá. Àìní ìṣọ̀kan àìgbàfúnra ẹni àìfẹ́ bára ṣe pọ̀ àìfẹ́ tí ọmọ làkejì wa lẹ́yìn ní ilẹ̀ Yorùbá tó ti ń ṣẹlẹ̀ látọdúnbọ́dún kí la sọnù ọmọ Yorùbá ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù. Yorùbá tóyìnbó bá fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n á kílèmù fún yín pé èdè tí wọ́n sọ jù lágbàáyé wọ́n ní English language but òyìnbó ò ní sọ fún yín tó bá dé ibi indigenous language in the world they will not tell you that Yoruba is one of it in the whole world. Yoruba language ọmọ Yorùbá kí lẹ sọnù nítorí ìkùnsínú nítorí ìwà ìkà nítorí àìgbàfúnra ẹni. Yorùbá ẹ pín programu yìí ibi tí mo bá dé lánàá ni mo ti bẹ̀rẹ̀ lẹ́yìn torí omi ló kọ mí. You can see I'm still repeating it. I am feeling pain even in my heart. I am not supposed to be here. But ara tàbí I have to talk. Yorùbá. Ẹ wo ìran ọmọ Yorùbá yìí. Ẹ̀rù wa bà mí, ẹ̀rù Yorùbá bà mí. Yorùbá ní bó o bá fojoojúmọ́ kó o máa dọ̀bálẹ̀ bá bínú ẹni kò sọ pé kó máa rojọ́ ẹ láì dáa. Kó o máa ta ìjọba ọ̀run ẹni tínú ẹ bá bí ẹ ẹlẹ́gàn ẹ ọlọ̀tẹ̀ ẹ abínúkú ẹ kó tiẹ̀ má ta kó máa pín ìjọba ọ̀run lọ́fẹ̀ẹ́ kò ní yà sọ́dọ̀ ẹ wá gbà á lóun ò fẹ́ ìjọba ọ̀run ẹ mú èdè tí Yorùbá tó bá jẹ́ abínúkú ọmọlàkejì ẹ èdè tó máa ń sọ nìyẹn. Ó bó bá tiẹ̀ jẹ́wọ́ lórí ìjọba ọ̀run lọ́wọ́ mú kẹ̀ẹ́dá ní ìjọba ọ̀run. Yorùbá nítorí inú níbí ni nítorí ìkùnsínú ẹ̀yin àgbàgbà ìjà tẹ́ ẹ ti ń jà over 300 years. Àìgbọ́ra ẹni yé tó ti wà nínú ìran ọmọ Yorùbá láàárín Ẹ̀gbá àti Ìjẹ̀bú látọdún táláyé ti dáyé ẹ sì wà lẹ́nu ẹ̀ títí dàsìkò yìí o. Àìgbọ́ra ẹni yé láàárín Ìbàdàn àtèkìtì parapọ̀ tó ti ń ṣẹlẹ̀ over 200 years you are still on it up to today. Yorùbá ẹ̀ jẹ́ ká jókòó ẹ̀yin àgbààgbà àníṣàlá ìpèrí yín torí tá a bá pèrí ajá ó di dandan ká pèrí ìkòkò tá a ti sè é á pèrí yín ẹ̀yin àgbààgbà. Kò sí tó dàbí ìṣọ̀kan. Ẹ wo àwọn orílẹ̀-èdè internal crisis tàbí ká sọ pé ká bára ẹni jà that is natural ìyẹn ò ń ṣe tuntun láàrin wa ṣùgbọ́n àjàdíjú tí ìran ọmọ Yorùbá ń jà Yorùbá dẹ̀ pé láṣà apélédè apé ní ohun gbogbo Ọlọ́run fi kẹwàá perfectly. Àṣà Yorùbá ló bí pẹ́pẹ́ ní òwe wọn lóun lẹ́sìn ọ̀rọ̀ lára òwe Yorùbá ló sọ wípé kòtò ọ̀tá èèyàn kì í bẹ́ẹ̀ jì torí tó bá gbẹ̀jì ìwọ ló máa kó sínú ẹ̀ possibly tó o bá kó sí ọmọ ẹ̀ lè kó sí ọ̀tá ló gbẹ́ kòtò dè ṣùgbọ́n ọmọ ẹ̀ lè wá padà jì sínú kòtò yẹn. Ìyẹn ni Yorùbá fi sọ pé gbẹmọ níwọ̀nba in case tó bá lọ́jọ́ ọmọ ẹ̀ ló jì sí wàá tètè rí ọgbọ́n dá bí wàá ṣe yọ. Ìyẹn fi wọ̀nyí pé ìwọ̀nba lèèyàn máa ń jà mọ́. Yorùbá tuntun palẹ̀ ó ní èèyàn máa ń jà ṣẹ́kù ní kéèyàn bá lè rí mi jà lọ́jọ́ kejì. Yorùbá ló tún sọ bẹ́ẹ̀ fún ẹ.
that is pé èèyàn kì í jà àjàdíjú àjàtán. Yorùbá ẹ jẹ́ ká láròjinlẹ̀, aṣọ nǹkan nù tẹ́ ẹ bá mọ̀ èmi mọ̀ nǹkan ti sọnù mọ́ Yorùbá lára. Tẹ́ ẹ bá mọ̀ àṣà wa àti sọnù. Àwọn ẹ̀yà míì, àwọn orílẹ̀-èdè míì wọ́n ti gba àṣà Yorùbá pátápátá kúrò lọ́wọ́ Yorùbá. It's totally not with Yorùbá now. Eléyìí tá a practice ń bí tó àwa táwa ilẹ̀ Yorùbá lè ní ẹ̀yin dẹ́ ń wò mí, you can testify to this. Àṣà Yorùbá mélòó la sì ń practice? Ibẹ̀ láti máa rọ́mọ Yorùbá tó jẹ́ tá a lè pè ní ògidì ọmọ Yorùbá tó bá ti lè ní owó díẹ̀ lọ́wọ́ á pa aṣọ Yorùbá tì, ó lè rí aṣọ Yorùbá lọ́rùn ẹ̀. Aṣọ wo ló máa wọ̀? A gbé fìlà mọ́là, a lọ dé fìlà àwọn Haúsá, fìlà mọ́là la gbé sórí, a wá wọṣọ àwọn Haúsá, bọ́n ṣe a kó iṣẹ́ Haúsá sí agbèdésàlẹ̀ kẹlẹ́lẹ́. Aṣọ Yorùbá ò jọ lójúmọ́, kò ní lè lo kẹ̀mbẹ̀, kò lè lo sányán, kò lè lo ìró àti kò lè lo bùbá. Bójóbìnrin ni wọ́n á doríṣiríṣi design. Àṣà wa ń parẹ́ lọ. Go to some countries, the Western countries of today. Wọ́n ti gba àṣà Yorùbá, wọ́n ti ń lo àǹkárá, wọ́n ti ń lo kàmpálà, wọ́n ti ń lo àdìrẹ, wọ́n ti ń lo oríṣiríṣi. Yorùbá kí lẹ sọnù, the best culture so far in the world, Yorùbá culture, ẹ sọnù. Irú ẹ̀gún wo ló ń jà wá? Irú èpè wo ló bá wa fẹ́ra? Yorùbá ẹ pín kìíní, ẹ bá pín tó. Yorùbá wọ́n colonize àwọn ará Indian. Bó ṣe colonize wa iná wọ́n colonize Indian. Ṣùgbọ́n àwọn Indian orílẹ̀-èdè yẹn àṣà wọn ìkànnì, èdè wọn ìkànnì. Àwọn Indian dìde wọn ni bẹ́ẹ̀ bá gba gbogbo nǹkan lọ́wọ́ wa, àṣà wa, èdè wa ẹ̀ nígbà láyéláyé. Àwọn British kò gba gbogbo nǹkan lọ́wọ́ Indian, ṣùgbọ́n wọn ò láṣà Indian gbà, wọn ò ní èdè wọn gbà. I was surprised. At the same time, I'm not surprised because this is a pure business. Mo wọ́n sí sábì Fúnkẹ́ Akíndélé ó ṣe fíìmù. Mo wá wo èdè tó fi ṣe fíìmù yẹn, èdè òyìnbó àmúlùmálà ẹ̀ ní really, but èdè òyìnbó ní ìpínlẹ̀. Ẹ̀yin dẹ́ ń wò mí bó ṣe fèdè òyìnbó ṣe tó. Ẹ jọ̀ọ́, àwọn tó wo fídíò yẹn mo bi yín, ǹjẹ́ wọ́n tó àwọn tó wo Bahubali? I am asking you. Since our generate 1 billion naira from online lórí fíìmù yẹn, inú ẹ̀ dùn. It is normal. She has to appreciate God. Gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ bá wa wò ó. Of course, kò sí tó burú. 1 billion naira ó tún lé wẹ́rẹ́wẹ́rẹ́ kò tiẹ̀ tí pé 2, ó roko 2, thank God. But the question is this: how much is that 2 billion naira? Èló ló jẹ́ ní dọ́là? Ẹ change ẹ̀ sí dọ́là kẹsàn yìí tó jẹ́ ní dọ́là fún mi. Ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá, ọmọ Lúkà, tẹ́ ẹ bá wo owó yìí lọ́wọ́lọ́wọ́ kò tí ì pé $2 million. With the current exchange rate, kò tí ì tó $2 million because as of today, $1 million is equivalent to 1.1 billion naira. Analysis mi ẹ farabalẹ̀ ẹ jẹ́ kó yé yín. India takú wọn ní ẹ̀ nígbà àṣà wa, ẹ̀ nígbà èdè wa, ẹ̀ nígbà lọ́wọ́ wa láyéláyé. Ẹ gbọ́ mi yé mi. Listen, sísà wa dúpẹ́ inú ẹ̀ dùn. Èmi náà dẹ̀ bá dúpẹ́ torí èmi náà fẹ́ ṣe nǹkan rere. Nǹkan rere ló ṣe and I appreciate her. Sísà wa generate $2 million. Ó jubilate.
But the question is this: ǹjẹ́ ẹ mọ oye tí Bawubali generate láàárín ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ tí wọ́n ṣe? Ẹ lọ wò ó wà lórí Google, ẹ lọ Google ẹ̀ síta. Oye tí wọ́n dẹ̀ ti pa láti ìgbà tí wọ́n ti ṣe over 5 or even 10 years. Let's even say 10 years ago tí wọ́n ti ṣe sinimá tó ń pè ní Bawubali. Oye tí wọ́n ti pa láti ìgbà tí wọ́n ti ṣe sẹ́yìn títí dèní is over 600 million dollars ni wọ́n ti pa lórí Bawubali nìkan. Bawubali. Bẹ́ẹ̀ bá rí ọmọ kékeré ọmọ Yorùbá jù ú sí tí ò tí ì ju bí ọmọ ọdún 7 8 sọdún 10 wà ní sọ ti wo Bawubali rí, á sọ fún ẹ pé òun ti wò rí. Ìbéèrè tí mo wá bí yín ni wípé èdè wo ni wọ́n sọ nínú Bawubali? Yorùbá, èdè wo ni wọ́n sọ ńbẹ̀? Ẹ lọ wò part 1 àti part 2. Wọ́n bẹ́lẹ̀ èdè Indian ni wọ́n sọ. Ẹ lè gbóyìnbó ẹyọ kan, kò tí ẹ sí tó dọ́gbọ́ òyìnbó ẹyọ kan nínú ẹ. Èdè ìlú wọn ni. Bawubali. Ọmọ mi kan tó a máa ṣakọ lóhun ni Bawubali, ìkan lóhun ni Àbálàdé bá. Wọ́n wá pín sọ́wọ́ ara wọn, wọ́n máa tọ́ pé mẹ́rin àmì ni Bawubali, ìwọ ni Kàtàpà, ìwọ ni Ṣìbà, ìwọ. Kẹ́lẹ́ mọ bó ṣe rìn. Ìdí tó fi ṣe tó fi rí bẹ́ẹ̀, èdè ìlú wọn ni wọ́n sọ, àṣà ìlú wọn ni wọ́n lò, ṣùgbọ́n gbogbo àgbáyé ló gbà á. Ìdí wo náà ṣe gbà á? Àṣà yẹn ó attract ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. These people are rich in culture. I can boldly say it anywhere in the whole world that Indian culture is not as rich as Yoruba culture. It's not because I'm a Yoruba man. Ẹgbẹ́ àṣà Indian sí ẹgbẹ́ kan, ẹ tú palẹ̀ kẹ́ yẹ̀ wò. Kẹ́ ẹgbẹ́ àṣà Yorùbá sí ẹgbẹ́ kan, ẹ tú palẹ̀ kẹ́ yẹ̀ wò. Though there is similarity between the two, ṣùgbọ́n Yorùbá, àṣà Yorùbá ó rich ju àṣà Indian lọ. Gbogbo àgbáyé gba àṣà Indian. Wọ́n kó lọ sí Amẹ́ríkà, wọ́n rà á. Wọ́n kó lọ sí Brazil, wọ́n rà á. Wọ́n kó wọ Áfíríkà, gbogbo Áfíríkà gbà á. Wọ́n gbé wọ Europe, gbogbo wọn gbà á. Kí ni percentage àwọn orílẹ̀-èdè tí ò kìí ṣe Yorùbá tí wọ́n accept sinimá Fúnkẹ́ Akíndélé tá à ń sọ nípa ẹ̀, tá à ń celebrate? Yorùbá kí lẹ sọnù nítorí ìlara, nítorí àìgbàfúnra ẹni, nítorí ìwà ìkà àtẹ̀mbẹ̀lẹ̀kún tó wà nínú ìran ọmọ Yorùbá, kí la sọnù? We lost our culture. A sọ àṣà wa nù, a sọ èdè wa nù. Yorùbá, orí olórí ti ń gba èdè wa, wọ́n ti ń lò ó. Ibẹ̀ láti rí ọmọ Yorùbá tó ń jà, tó bínú pé ọmọ mi ò kì í sọ èdè òyìnbó. You don't speak English, you will not eat in this house today. If you don't speak English, you will not eat in this house today. To my best understanding, Russia was in space before America. Russia was in the space before the United States of America got to the space. Russia don't speak English. They spoke their language. And then when you saw, and they are developing. Yorùbá aláwọn àgbààgbà tó yẹ kí wọ́n ṣe àtúnṣe sí irú nǹkan bí eléyìí. Láyé tẹ́lẹ̀ ń bá wà kéékèèké, bó bá fẹ́ wọ ní yunifásitì nílẹ̀ Yorùbá, tó o bá ti ní ìtàn pè ní Yorùbá, tó o bá pàṣẹ Yorùbá, o ò lè wọ yunifásitì kan nílẹ̀ Yorùbá. Ẹ bá mi láìkí program ẹ̀yin TikTok, kò sí wàhálà o, ìfọ́sí èèyàn o. But ẹ̀yin tọ́lọ́run bá fún lórí ọ̀fẹ́, tọ́lọ́run gbà fún wọn bá yí tẹ́ wà ń bẹ̀, continuous títẹ̀ ní ẹ sáà máa power tap ojú yẹn, ẹ má tẹ kó wọ 1000. Gbọ́ mi yé ni, Yorùbá ìkùnsínú, tẹ̀bẹ̀lẹ̀kún, àìnífẹ̀ẹ́ ọmọlàkejì, àìgbà fúnra wa, àìṣètò àti tira wa lẹ́yìn, kí la sọnù?
ìta sọmù ti pọ̀ lápọ̀jù. Mo sọ̀rọ̀ Socrates àtọ̀rúnmìlà, mo sọ fún yín nínú prógrámù mi lánàá, ẹ lọ wò ó, mi ò lè ṣe àtúnwí. I will not do àtúnwí. Mo ti ṣe àlàyé ẹ̀ fún yín lánàá. Òyìnbó á sọ fún yín wípé Socrates is the father of philosophy. Wọ́n dẹ̀ gbé philosophy Socrates, wọ́n gbé kalẹ̀, wọ́n yànnà náà, wọ́n gbé tọ̀rúnmìlà, wọ́n gbé kalẹ̀, wọ́n yànnà náà. Wọ́n rí dájú pẹ̀lú gbogbo with all humility and respect. Philosophy tí Ọ̀rúnmìlà ní ó supersede ti Socrates tó yìnbó pè fún yín ní father of philosophy ní ìgbà ìgbàgbéje. Ọ̀dọ̀ Yorùbá mélòó ló mẹni tọ́rúnmìlà jẹ́? Mo rẹ́ni tó ájú pẹ̀lú mi, ó kìka bọ̀ mí lójó fẹ́ bá mi jà. Ó ní Ọ̀rúnmìlà ò kì í ṣe èèyàn. Ó lóun ní babaláwo lòun, mo ní ìwọ jẹ́ babaláwo. Ó dẹ̀ sọ pé Ọ̀rúnmìlà ò kì í ṣe èèyàn. Wọ́n ò kì í ṣawo. Ẹ oníṣẹ́ mi jáwọ́ ni mo ní mi ìṣàwò ṣùgbọ́n mo nímọ̀. Kí lẹ mọ̀ nípa Ọ̀rúnmìlà ọmọ Yorùbá? Báwo lẹ ṣe fẹ́ defend? Báwo lẹ ṣe fẹ́ prove ẹ̀? Ọ̀tẹ̀, ìwà ìkà, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, òun náà la ṣe tá a fi mẹni tọ́rúnmìlà jẹ́, tá a fi sọ àyè ẹ̀, ipò ẹ̀, tá a fi sọ gbogbo ẹ̀ nù orí olórí fún ará ìta. Wọ́n ní Ọ̀rúnmìlà, wọ́n fi sókè ìgẹ̀tì nílé bàbá ẹ̀. Ó ẹni yẹn á kí òun láwọn olóhùn ní tó bá jáwọ́ wàá mọ ogun fa tó sọ fún ẹ pé èèyàn gidi Ọ̀rúnmìlà lògbà lórí ilẹ̀ yìí. Ó níyà, wọ́n sọ fún wa pé ọmọ Adó ni ìyá tó bí Ọ̀rúnmìlà. Ọmọ Ilé Ifẹ̀, òkè ìgẹ̀tì nílé Ifẹ̀ ni bàbá tó bí. Èèyàn bíi tiwa ni. Ìmọ̀ ló jẹ́ kóun tayọ lọ́tọ̀. Ìmọ̀, philosophy. Ifá, ìmọ̀, philosophy. What is philosophy? Wisdom, knowledge. Ní Ọ̀rúnmìlà fi tayọ. Tá fi wá rí ọ̀pọ̀lọpọ̀ tó bá dárúkọ Ọ̀rúnmìlà lẹ́ni, ọ̀pọ̀lọpọ̀ máa rò pé òrìṣà kan ni o, mẹ́gbọ́n Ọ̀rúnmìlà dọ́dọ̀ ni o, Ọ̀rúnmìlà wo kiri kan. Mo dání tá à ń pè lọ́rúnmìlà. Ìlú ń bí ni pé a ṣe ń pè wọn lọ́rúnmìlà. Ọ̀rúnmìlà. What is the meaning of Ọ̀rúnmìlà? Ọ̀run mọ ẹni tá là, ọ̀run mọ òòlà. Ẹjọ́ sórúkọ burúkú ni. Bọ̀ tó o bá pèèyàn ló kàn fi bá ṣàwàdà pé Ọ̀rúnmìlà bàbá, inú á máa bí. Má fi Jésù ṣépè fún ẹ tó o bá tún pè mí lọ́rúnmìlà. Yorùbá kí la sọnù nítorí ìkùnsínú, nítorí tẹ̀mbẹ̀lẹ̀kún, nítorí ìwà ìkà, nítorí àìgbọ́ra ẹni yé, nítorí àìní ìṣọ̀kan ọmọ Yorùbá. Ń tá a sọnù pọ̀. Ìkùnsínú, mo analyze fíìmù fún yín sí, which is very simple and fast, simple arithmetic. Inú sísá wa ń dùn. I rejoice with her because ó struggle, ó gbìyànjú tiraka, kò jókòó, kò káwọ́ gbéra ní gbogbo ọ̀nà. Ibi tí Fúnkẹ́ Akíndélé bá ti yọ millions, àwa sì máa ronú bá ti fẹ́ 100 naira sílẹ̀ ni. Mo appreciate ẹ for the fact mo gbé orúkọ wa dìde, kò sí tó burú. But the question is this: àwọn kan wà tí wọ́n fi èdè tí wọ́n lò èdè ìbò tí wọ́n fi ṣe tí òkìkí ẹ̀dẹ̀gbà gbogbo àgbáyé ayé. Kò sí gbogbo orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ò ti wo jùmọ̀. Fíìmù Korea ni, èdè Korea ni wọ́n sọ, àṣà Korea ni wọ́n lò, aṣọ Korea ni wọ́n lò, gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú Korea ni wọ́n ṣe bẹ̀. Wọ́n ò ṣe èdè ìbò. Kò síbi tí wọ́n ò ti wò jùmọ̀. Ẹ lọ wo iye tí wọ́n pa lórí ẹ̀ nìkan. Sẹ́rí, tí mò ń sọ yé mi. Nígbà tó jẹ́ pé nǹkan tó jẹ́ ti tiẹ̀ tó ò bá jọ ẹ́ lójú, tí gbogbo wa pátápátá tá à ń rí gẹ́gẹ́ bí nǹkan ẹ̀gbin, nǹkan ìkà. Àwọn tó lè yẹ kó bá wa sòtítọ́ kó ṣí wa létí, kán jẹ́ ká mọ òtítọ́ tó wà bẹ́ẹ̀ pé kí ni òun ṣe ìpín, kì í ṣe ìkà.
gbogbo wọn pátápátá nítorí ìkùnsínú, nítorí èdè àìyedè, nítorí àìgbọ́ra ẹni yé, nítorí àìsí ìfẹ́, nítorí àìsí ìṣọ̀kan, àfọwọ́kọ̀ wọn ò jẹ́ sọ̀rọ̀ jáde, gbogbo ẹ̀dẹ̀ ń bàjẹ́ lọ. Ó bàjẹ́ lọ, ó destroy lọ. Yorùbá bínú ọmọlàkejì ẹ̀ títí á rí kó sóríire bí eléyìí, Yorùbá lọ rẹ bọ́, á rí àkàbà mọ́ lẹ́sẹ̀, á ní nẹ́bà ò lè gún, kò sojú mi ni wàá gún. Yorùbá rí àkàbà, á rí mọ́ lẹ́sẹ̀, kò ní jẹ́ kó rí òkè yẹn gún. Yorùbá. It didn't start today. It has been in existence more than 300 years ago. Tó ti ń ṣẹlẹ̀. Ó ti ń ṣẹlẹ̀, ó ti pẹ́. Kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìbéèrè mi ni wípé àwa tá a wà láyé sí i tí ó jẹ́ pé èso àjàrà táwọn bàbá ńlá wa jẹ lọ́jọ́ náà kéyìn tí wá wá ń kan ṣáà tún fẹ́ fèsò àjàrà yẹn abẹ́ fi ilẹ̀ di àwọn ọmọ tiwa kan tún jẹ́ kéyìn wọ́n tún kan ni. Eyín tiwa ti kan ọ̀rẹ́dì kì í ṣe pé bẹ́ẹ̀ bá dẹ̀ sọ pé pèpè ní èpè náà ni kò sí tó burú bẹ́ẹ̀. Eyín ọmọ anybody ò kan ni. Ìwọ tó jí láàárọ̀ tó ò níre ó tiẹ̀ nírètí 5,000 in your account oléyìn ẹ̀ ò kan, eyín wo ló tún kan jù yẹn lọ. Ìwọ tó ò nírètí tó ò tiẹ̀ nírètí kankan pé well I have hope that before the weeks or before the month runs out I will have up to 50,000 naira. Your salary is not up to 50,000. Gbèsè tó dẹ̀ wà lọ́rùn ẹ̀ bí 50,000 ó jùlọ. Ó wá léyìn ẹ̀ ò kan. Àwọn bàbá yìí ti jèso, eyín ti ń kan àwa ọmọ. Kẹ́yìn ọba kan kí ló mú ẹ sá lọ sínú yìnyín? Somebody call me from the United States of America today and say, Ọmọlúkà, ó lè bí o, a lè jáde o, minus láwa o. Tó bá jáde tó mistake jẹ́ kí ọwọ́ ẹ̀ hàn síta, ọwọ́ yẹn máa gan ni o. Àgàntà kan sílẹ̀, minus. Kí ló mú ẹ sá? Kẹ́yìn ẹ̀ ò bá kan gógó, kí ló sá kúrò Nàìjíríà tó sá lọ sí Amẹ́ríkà fún, tó sá lọ Canada fún, tó sá lọ ọlùgbà ìgbà àgbà. Àwọn ọmọ ìlú mi tó wà bí àdúgbò àbí bíi ṣe yẹ wọn ló sọ Yorùbá ọkà. Why do you say to Ìgbàgbà? Ìgbàgbà. Kí ló dé tẹ gbogbo yín tẹ ẹ sá ọtí fúlàgì mi o, kò sí wàhálà mi ò tẹ bọ́dà. Ẹ̀yin tẹ́ bá dúró ẹ pin àbáfọlọ́sọ mi yàn tẹ́ bá mi pin kò ní bàjẹ́ fún yín. Màámi àti fọwọ́ bàjẹ́ ẹjọ́ lẹ́jẹ́ màmá ẹni ṣubú ajá rẹ kọ́mọ rẹ jẹ èyí mi. Ọ̀rà pẹ̀rẹ̀kẹ́ mùyà ọ̀rà múlẹ̀ rẹ sàgbàlá lọ́jà ayọ̀ rẹ màmá. Ojú ra tì ọ́ ṣé wàá mú òkè màmá mi. Yorùbá kí la sọnù? Let us check ourselves. I am not exaggerating. I am not trying to build Yoruba as big bí wọ́n ṣe jùlọ, but ó bẹ̀rù mi ní gbogbo ọ̀nà with research and fact, everything that has to do with Yoruba. When we are talking of the best culture in the world, Yoruba is probably the best. Kò sí gbogbo ọ̀nà. Kò sí gbogbo ọ̀nà. Tọ́lọ́wọ́ fi kẹ́ ọmọ Yorùbá. Go to the Igbo land. Igbo never joke with their language. Ẹ̀jẹ̀ ń bá fàtì fún yín. Tọ́mọ Igbo bá máa sọ̀rọ̀ kan, á sọ Igbo mẹ́ta sí. Tó bá sọ Òyìnbó kan, á sọ Igbo mẹ́ta sí. Bàbá àgbà sọ̀rọ̀ náà kò àpò náà ní ọmọ àná. You know my friend, I will keep on telling you. Nná lọ pọ̀ ọ́nú agbọ̀rọ̀ àná padà yàn án ọ̀sùn ká pọ̀ ọ́nà. Nná pọ̀ ọ́ dín náà pọ̀ ọ́nà. Àwọn abẹ́ people á sọ Òyìnbó kan, á sọ Igbo mẹ́jọ. Àgàgà kó wá jẹ́ wípé Igbo àti Igbo ló wà ńbẹ̀. Wà láìtàlá ilé má gbọ́ Òyìnbó ẹyọ kan lẹ́nu wọn. Kìkì èdè wọn ni. Àníbo dẹ̀ gùdù ní kinní kan. Kò sí bí ọmọ wọn bá ṣe tó kọ́ sọ Òyìnbó ká má rí irú ẹ̀ rí. Igbo á make sure pé èdè wọn yẹn wọn máa sọ sọmọ yẹn. Torí òun náà máa fi kọ́. Àti kékeré náà ti máa fi èdè yẹn kọ́. Tí ó máa sọ. Mo ní wọn ráwọn ọmọ Yorùbá tó na ọmọ wọn lẹ́gbàá pé ọmọ wọn ò ṣèjì òyìnbó. I would withdraw you from that school. School dáadáa wọn nìyẹn. Tẹ́ ẹ̀ kì í sọ òyìnbó. I have to sit them down and
Start talking to them. Mama, wow. Mimiko was a former governor in Ondo State. He was a governor. Ìgbà tó lọ school òyìnbó mélòó ló sọ? Ṣé wọ́n sọ fún yín pé Mimiko lọ sí private school ni? I have a senator from my area. He's a former senator anyway. But that senator was a professor. His wife was a professor. Mo dẹ̀ bí mo ní school tó lọ. Garamata ni wọ́n pè high school. School òkùnkùn kan ni wọ́n pè lọ́dọ̀ wa. Local school. Low attend. Ó kúrò níbẹ̀ ó bọ́ sí African Church Grammar School. Missionary school. Ó lọ bẹ̀. Wọ́n jáde. He is a well-known professor in Nigeria today. Kí ló dé tó fi jẹ́ pé amákẹ́ ìsọ̀jìbò kọ́kọ́kọ́ká máa ń bá kúrò ní school yẹn sà. Títà níyàn olódò ní kòmádò. Imagine that, Yoruba. Ẹ̀rọ ọmọ Yorùbá tí ò kúrò nílẹ̀ Yorùbá rí kò travel outside Yorùbá land rí. Ilẹ̀ Yorùbá yìí ló ti lọ school. Ibẹ̀ ló ti ga primary, ó ti wá wọ secondary school. Ó tẹ̀ tó ti wá ṣe wá ẹ̀kì, ó ti fẹ́ wọ university. Ẹgbẹ́ Yorùbá Bible lé lọ́wọ́. Bíbélì kan túmọ̀ sí Yorùbá. Tàbí kẹ́ ẹgbẹ́ Yorùbá Bible lé lọ́wọ́ pé ìgbà kó kà á. Á sọ fún ẹ pé òun ò mọ Yorùbá ń kà. Ẹ̀gbin oní irú ọmọ yẹn ó ti sáàbù kan yìnbọn sẹ́sẹ̀ kan kẹsẹ̀ méjèèjì. Wà láìka láìsí mọ́ bílá. And the most painful part of it, bẹ́ẹ̀ gbọ́ yìnbọn lé wọn lọ́wọ́ wọn ò ní mọ̀ nǹkan dáadáa náà. Ọ̀ ní mọ̀ nǹkan dáadáa. Ìyá a máa gbórí ẹ̀kọ́dọ̀ mi, a máa dórí gbogbo a máa dórí ẹ̀kọ́dọ̀. One find out. Hausa, you will never see any Hausa kó a máa fi kó lóun fi òyìnbó ń kọ́ ọmọ. Hausa wá dé adéyìnbó lọmọ gbọ́dọ̀ sọ sóò. Èmi ò gbọ́ rí o, bí ìmọ̀ bóyá ó ṣẹlẹ̀ o, bóyá àwọn tó kàwé lára wọn ń ṣe irú ẹ̀, but I want to believe that it will never happen. Kò ní ṣẹlẹ̀ láyé. Yorùbá di tiwa lókèrè mi ìríwú mi ìmọ̀ bí tá a ti kàgbákò. Ìtò ṣe ọmọ Yorùbá ìmọ̀ bí tá a ti kàgbákò. Yorùbá ti sọ nǹkan nù tẹ́ bá mọ̀, mò ń sọ fún yín náà. You have lost many things. Mo sọ̀rọ̀ democracy fún yín nínú program àná ẹ lọ wò ó. Wọ́n bá máa sọ̀rọ̀ fún yín wá ní Greece ní democracy ti bẹ̀rẹ̀. Whereas we started it in Yoruba land. Ṣùgbọ́n ìtùsínú, àìgbọ́ra ẹni yé, àìlákọ̀ọ́lẹ̀ dáadáa, àìfìmọ̀ṣọ̀kan àwọn àgbàgbà wa. Kán fìmọ̀ wọn ṣọ̀kan kán lè prove ẹ̀ fún gbogbo ayé pé democracy started in Yoruba land. They cannot prove it. Nígbà tó òyìnbó máa gbé jáde, wọ́n ní Greece lòyìnbó ti bẹ̀rẹ̀. Obìnrin ti participate in government in Yoruba land before America. We have been practicing democracy. Tá a ní legislative lọ́tọ̀, tá a ní judiciary lọ́tọ̀, tá a ní executive lọ́tọ̀, tá a dẹ̀ ní àwọn army lọ́tọ̀. Army, tá a ní military, tá a ní wọn lọ́tọ̀ tí gbogbo oníkálukú àtàwọn tó hẹ̀ díẹ̀ tí wọ́n ní wọn ní ilẹ̀ Yorùbá for the past 400-500 years ago. Ní ilẹ̀ Yorùbá yìí. Ọ̀pọ̀n gbogbo ẹ̀ wọ́n dé wọ́n parọ́ fún yín wọ́n ní democracy started in Greece. Ṣùgbọ́n torí bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ kí lè fẹ́ fi prove ẹ̀. Bọ́mọ Yorùbá kan tó bá dìde bóun fẹ́ prove ẹ̀ fún wọn. Ọmọ Yorùbá mi àdìdì àgẹ́sì ẹ̀ pé lọ́jọ́ tó onírọ́ ni ẹ́. Wọ́n rọ́mọ Yorùbá tá máa sọ fún ọmọ Lúkà báyìí bí mo ṣe ń ṣe program yá ní kí ni idiot ń sọ lẹ́nu. Eléyìí ò rọrọ̀ sọ wọ́n á rọ́mọ Yorùbá tá prove ẹ̀ fún ẹ pé idiot ni bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ yìí. Mo gbà idiot ni mí. Ṣùgbọ́n nínú nonsense tí mo split out, pick the sense in it and leave the norm. Yorùbá. Sunday ọmọdé yamọ ọmọlọmọ dìde ó tiraka ó jà fún ọmọ Yorùbá ọmọ Yorùbá ẹ̀yin lẹ gbógun tì. Ó ti bẹ̀rẹ̀ ó ń kó àwọn ọba ó ṣépè fún ọba ó ṣépè fún joyè. Mo sọ fẹ́ nìkan ọkọ adìyẹ kojú mi one on one like this and he's challenging me ó ní kan tó fi hate Sunday láyé o ó lọ́jọ́ tó wù rí tó bú kábíyèsí tó lọ bú àwọn ọba tó bú Ọọ̀ni Ilé Ifẹ̀ ha olórí òun fẹ́ dàrú lọ́jọ́ náà mo gbé jòkó mo ní wá kò sẹ́ni tí ò lè bú ọba lẹ́yìn ọba torí ìkùnsínú ẹ̀yìn ọmọ Yorùbá pọ̀ ó kọjá àtẹnusọ.
ẹ̀yin lẹ ń pariwo Sunday ó bú ọba ó bú joyè ọmọ ọlọ́mọ jáde ó ṣe fídíò ó tún bẹ gbogbo ọba ó bẹ ìjòyè ó bẹ olóṣèlú ó bẹ gbogbo wọn ẹ̀yin olóṣèlú lẹ ń jà ẹni Sunday bú yín ẹ lórí yín fín ẹ ló kéré sí yín ẹ̀yin ọba bínú ẹ ló lálé yín ẹ ló ń bú yín ọmọ ọlọ́mọ tún calm down ó bẹ̀ yín lọ́tún ó bẹ̀ yín lósì ó bẹ̀ níwájú ó bẹ̀ lẹ́yìn ẹ̀yin ẹ jẹ́ kó rí social media sẹ́rẹ́ Sunday olóṣèlú ni ó ti ń bẹ̀ ó ti ṣe ó ti mọ̀ ẹ tún gbógun tó ọmọ ọlọ́mọ kí ló dé ẹ sáré wo fídíò yìí mo ti gbé wọlé. ẹ ká san ẹ kúrò lẹ ẹ ká lẹ o ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi pàápàá jùlọ nílùú Jámánì káàkiri gbogbo Europe mo kí ẹ̀yin tèmi tí mo filẹ̀ ní ìlú Duisburg nsìn àti Düsseldorf òní ní 15/1/2024 mo kí ẹ̀yin tèmi tí mo filẹ̀ ní Duisburg nsìn àtẹ̀yin tèmi tí ẹ gbà mí lálejò ní Düsseldorf so Essen ni mo wà báyìí Essen ni mo wà nílùú Jámánì lọ́wọ́lọ́wọ́ báyìí so mo kí gbogbo ara Essen gbogbo Yorùbá káàkiri ayé mo kí yín lọ́kùnrin lóbìnrin kò nídìí kí n dárúkọ mi bọ̀ tẹ́ bá fẹ́ kí n ṣe fẹ́rẹ́ lójú orúkọ kí n fún yín jẹ orúkọ mi ní Sunday Adéyẹmọ tó gbé mọ̀ Sunday Igboho mo ń gbọ́ kan táwọn kan sọ lórí ọ̀rọ̀ tí mo sọ níjẹta nípa pé wẹ́bsáìtì yìí káwọn èèyàn máa bá mi fọ́lù brọ́dà mi tó ní torí pé brọ́dà mi dáadáa ni èmi àti wọn náà láti jọ káàkiri látàwọn náà gbé mi lọ sí Duisburg wọ́n gbé mi sí lọ káwọn ọ̀rẹ́ mi ń bẹ̀ wọ́n gbé mi lọ Düsseldorf wọ́n tún gbé mi wá sí Essen bíbá láti wá kí àwọn èèyàn mi so mo wá ń gbọ́ táwọn yẹn kan sọ pé bóyá mi ń lo Koiki mọ́ no Koiki sì ni spokesman mi Dọ̀túnlá Mẹ́wàá lórí ọ̀rọ̀ struggle tá a jọ wà yìí so mi ò change ẹ̀ òun ni spokesman ọ̀rọ̀ tí n bá ti sọ fúnra mi tí n bá mo lè sọ fún kó bá mi sọ jáde kó bá mi kọ jáde so Koiki sì ni spokesman mi o today is 15/1/2024 mi ò change Koiki o ẹjọ then ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀ lórí pé Ìgbòho ti bẹ àwọn àgbààgbà tí ọ̀rọ̀ Yorùbá kò fẹ́ yé mi mọ́ tí n bá sọ̀rọ̀ ẹni mò ń bú àwọn àgbàlagbà òun ni ò jẹ́ kárí Yorùbá nìsan gbà mo dẹ̀ tó wá ń kí wọn mo tún yìn wọn ẹ tún ní mò ń bẹ̀ wọ́n mò ń yìn wọ́n ok kí ni ẹ Yorùbá fẹ́ kí n ṣe kò yé mi mọ́ ẹ ṣe pé tó jó kì í ṣe tẹ ẹrù ẹ ní mọ̀ pé kí mi kì í gbé mi gbéra mi ga mi sojo but ìyá méjì ò kì í bíyàn mo fẹ́ sìn ìyá mi òkú Àdògán ó ń bẹ mọ́ṣúárì lọ́wọ́ àwọn DSS òkú Ibrahim Fatai ó ń bẹ lọ́wọ́ DSS gbogbo ẹni tó yẹ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ bá mi sọ bá ti fẹ́ jọ plan láti gbòkú yẹn nìyẹn olùsọ́ọ̀gì yìí ni bọ̀dọ̀ Fatai kú sí orí ẹ̀ l'Àdògán kú sí ẹ kí lórúkọ ọmọ mi tó kú lẹ́kọ̀ọ́ yìí náà òkú tiẹ̀ náà ń bẹ lọ́wọ́ ọlọ́pàá àìgbàgbọ́ yẹ kájọ plan bá ti fẹ́ gbà so ọgbọ́n la máa fi jagun so mo rọgbẹ́ bàbá mi tí n bá sọ̀rọ̀ ẹni mo ń sẹ̀ kéèbú mi ò tún sẹ̀ kéèbú mo tún yin àwọn bàbá wa àwọn ni wọ́n ní wa bàbá náà jẹ́ ẹ tún ní mò ń yìn wọ́n mò ń bẹ̀ wọ́n kò yé mi dẹ bàbá Awólọ́wọ̀ ohun tí ò jẹ́ kọ́kàn dùn mí tọ́rọ̀ yẹn fi dùn mí ni pé bí a bá tiẹ̀ kéré ńgbà yẹn bàbá Awólọ́wọ̀ ńgbà tó ń ṣe struggle Yorùbá bàbá wa jáde stage kan bàbá rí pé ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá ò fẹ́ yá wọn mọ́ bàbá náà da gbogbo ẹ̀ mọ́ Yorùbá ẹ dáríjì mí bàbá Awólọ́wọ̀ sọ bẹ́ẹ̀ ńgbà yẹn pé èyí ṣe bẹ́ẹ̀ mọ́ so tí ẹ bá fẹ́ fọ̀rọ̀ sún yẹn ìyá sọ bẹ́ẹ̀ tí n bá sọ̀rọ̀ ẹni Ìgbòho ti ń bú àwọn àgbàlagbà ó ń ṣe kébú ó ń bú wọn ó ń ṣe kíníkan ó ń ṣe gbá mo tún kí gbogbo àwọn bá wa gbogbo àwọn bàbá wa àwọn àgbàlagbà mo tún bẹ̀ wọ́n mò ń rọ̀ wọ́n mò ń yàn ẹ tún ní mò ń bẹ̀ wọ́n ọ̀dà Ọlọ́run gbà fún wa Ọlọ́run dẹ̀ bá wa ṣe gbogbo ọmọ Yorùbá káàkiri ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nígbà tí mo búra wa ká mọ járàǹkì ara wa ẹni tó lọ́ba ti gbà fẹ́ tí ká gbà fún ọ̀rọ̀ struggle yìí kì í ṣe nǹkan tó yẹ lè dà sí anybody ló lè jáde mo rántí pé ńgbà tí mo bẹ̀rẹ̀ struggle ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé bí Sunday Igboho bá lóun ṣe mọ́ Sunday Igboho mílíọ̀nù bẹ́lẹ̀ èmi ò sọ pé mi ò ṣe mọ́ èmi Àdìsọ́mọ Aládìkún mi ò sọ pé mi ò ṣe mọ́ but tẹ́lẹ̀mí náà bá tún jáde tó jẹ́rú mi àjọmọ́sẹ́ lọ kò sí wàhálà ṣe ti understand so ẹ má jẹ́ ká máa bára wa jẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni kájọ gbéra wa lárugẹ ẹ jẹ́ kájọ struggle gbogbo ẹkúnra wa lájọ mọ̀ pé okay now bí wọ́n bá mọ̀ tèmi ò mọ̀ nínú ọkàn tiẹ̀ yóò mọ̀ sọ ìwọ gan mọ̀ sọ náà kàn rẹ̀ pé Buhari bà Nàìjíríà jẹ́ gan láàrin ọdún mẹ́jọ tó lò òfò àti àdánù ní ọdún mẹ́jọ tí Buhari lò Nàìjíríà yẹn wọ́n mọ̀ èmi mọ̀ náà kí la wá ń tara wa fún ìran mẹ́ta ni wọ́n fi dá Nàìjíríà lẹ̀ wọ́n ní Yorùbá Haúsá Ìgbò àbí ní orílẹ̀ Yorùbá ní gbogbo ọrọ̀ ajé ló pọ̀ jù sí jù àti Ìgbò àwọn Fúlàní ló ń kọ̀ntró àti wọ́n mọ̀ tèmi mọ̀ ó fẹ́ saka ọmọ Yorùbá kájọ fẹnura wa ṣọ̀kan ká dó sójú kan
mo fẹ́ sìn ìyá mi ìyá méjì bíyàn ń bẹ mọ́túárì pẹ̀lú ògo Ọlọ́run ẹ má rò pé mo ń ṣeré mo ń bọ̀ wá sìn ìyá mi ni òtótọ́ o mo ń bọ̀ nílé wá sìn ìyá mi pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ kò láyọ̀ ẹ̀mí gbogbo inú sì gùn mo kí gbogbo ìwà ẹ mọ̀jà bára wa jà ẹ mọ̀jà búra wa mọ́ ẹ mọ̀jà fẹ́ra wa sẹ̀ sí kó dá kí là ń bára wa jà fún kì í ṣe tó jó kì í ṣe tẹ̀ rù ẹ ti understand but mo fẹ́ ká mọ kíní kan dájú pé ẹni tí ẹ kú sẹ́ òun ni mo mórí ya kò yẹ ká mọ lò ara wa ẹ mọ̀jà mọ̀ síbẹ̀ mo dúpẹ́ mo kí orúkọ mi lẹ́ẹ̀kan tí ní Sunday Adé mo tó gbọ́mọ̀ sí Sunday Igboho love you all. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti ti ọmọ ọlọ́mọ ẹ ti ti kàngí kò tẹ ẹ̀yẹ mi ẹ̀yin ọmọ Yorùbá ó dẹ̀ ẹ mọ́ bínú bàbá Awólọ́wọ̀ sọ bẹ́ẹ̀ ní ọ̀kìnrin ẹ̀yin Yorùbá ó dẹ̀ ẹ mọ́ bínú ẹ̀dá nídìí mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọdé ẹ̀mọ náà ní kí ni ẹ̀dá kí lẹ fẹ́ kó ṣe ẹ̀yin lẹ sọ pé ó bú ọba ẹ̀ ló bú jòyè ó bú olóyè ó bú gbá ó bú àwo now ó tún calm down ó tún bẹ̀ wọ́n ó kí wọn ó ṣe ó tún dogun sí yín nígbà Sunday Igboho tí mo mọ̀ tí èmi mọ̀ tí mo dẹ̀ súnmọ́ mo lè gbẹ̀rí ẹ̀jẹ̀ nígbà 1 million pé Sunday Igboho ò ní sọ pé kò sí tó jẹ́ Yorùbá nation mọ́ láyé Sunday Igboho will never thank you Sunday Uzo God will bless you Sunday Igboho ò ní sọ fún yín pé òun ò ṣe Yorùbá nation mọ́ láyé àtọ̀run kọjá mo mọ̀ ọ́ dá mi lójú ni mo súnmọ́ dáadáa mo mọ̀ ọ́ ẹ̀yin lẹ ń sọmọ lọ́mọ lórúkọ tí ò jẹ́ mo lẹ́nìyẹn kọjú mi ọlọ́jọ́ tó ń di hẹ́ẹ̀tì Sunday láyé lọ́jọ́ tó bú ọ̀ mi ọjọ́ tára yìí ìṣẹ̀lẹ̀ yìí àjọwà àánú pàdé ní ọmọ Yorùbá yìí náà ni àwùjọ mọ̀ kò sẹ́ni tí ò lè bú ọba lẹ́yìn ṣàṣà wa táwọn fídíò yìí inú ilé wa a máa bú kábíyèsí Ọọ̀ni a máa bú Aláàfin ẹ̀yìn láti ń bú bọ̀dá bá rí wọn a máa parabara a máa barú burúkú nílẹ̀ ni àdídẹ́ gbójú sókè ká wò wọ́n ẹ̀yin ọba là bú ọba inú pàdé lọmọlọmọ ti sọ̀rọ̀ pé àwọn bàbá tí wọ́n pera wọn ní bàbá tí wọn ò lè ṣe bàbá inú pàdé ló kúkú ti sọ èèyàn ló rìkọ́ọ̀dù Sunday Igboho tó gbé jáde ọmọ Yorùbá ló ṣe kò sẹ́ni tí ó bá rí nǹkan ìbínú tí ò lè fi bínú sọ̀rọ̀ ẹlẹ́ran ara ni gbogbo wa ẹ ló búyàn ẹ ló ṣẹ̀kẹ́ ikú ìgbéraga pọ̀ ọmọlọ́mọ tó rẹra ẹ lẹ́ọ̀ tó calm down pé wẹ́ ẹ̀yin bàbá mi ọmọ yín ni mo jẹ́ mo gbà pé mo ṣe ẹ̀yin ẹ dáríjì mi ṣùgbọ́n Yorùbá nation yìí ọ̀nà ọ̀kan ṣoṣo nìyẹn ẹ tó bá tó sọ fún fídíò yìí sí ó ní gbogbo àgbáyé ló mọ̀ wípé Yorùbá ló ní nǹkan àlùmọ́nì jù ṣùgbọ́n Fúlàní ló ń control ẹ̀ tó parọ́ ni mo ti prove ẹ̀ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà Fúlàní ló control ilẹ̀ Yorùbá àwọn ló control ọrọ̀ ajé yìí ìdọ́mọlọ́mọ ń sọ nìyẹn ẹ má kàn mọ́ gbélébù Yorùbá ẹni bá ń gòkè ẹ má rí àkàbà mọ́ lẹ́sẹ̀ torí ọjọ́ tí wọn náà bá fẹ́ gun ẹlòmíì àtúnre ó ti wá dàbí ègún nígbà tí wọn bá rè mọ́ ẹnìkan lẹ́sẹ̀ ẹlòmíì àtúnre mọ́ ẹjọ́ òun ni ò jẹ́ kí Yorùbá lọ wájú òun ni ò jẹ́ ó sì dàgbàsókè mọ́ ńlẹ̀ Yorùbá ẹ jẹ́ máa rojúlẹ̀ Yorùbá wo mẹ́ màámi alẹ́ ìdọ̀bà fẹ́mi màámi God bless you my mommy God bless you so much ẹ̀yin tèmi ní TikTok ló ń ṣe rẹ̀ God bless you thank you Uzo Sunday Uzo God bless you you no fit give me 1 cap abi send 1 cap na only 1 cap you don try o but if you can give me 1 cap my mommy no dey my mommy Yeti Queen and Mami Bome one they no dey if the two of them dey my cap go don reach 10 they dey give sometimes they dey give me money gun cha they no dey now you can do it for them it's plenty I've never been poor that will be all for today Omonuka is my name ọmọ Yorùbá kò ìtàn o a sì ń tẹ̀síwájú iṣẹ́ ń lọ ọmọ aláṣẹjẹ òwò ti dé ọmọ ara àṣẹrà Yorùbá kí ló sọnù lọ́wọ́ wa
kí la fi ìwà tẹ̀mbẹ̀lẹ̀kún ìkà kí la fi sọnù Yorùbá ẹ kú ìmúra ìsìnkú ìyá olóyè Sunday ọmọdé ẹ ti gbọ́ máa wálé Nàìjíríà gọọmenti ẹ fọmọ lọmọ lẹjọ wá síkú ìyá rẹ ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ ó sì lóun bọ̀ yọ wà náà ni ìsìnkú ẹ ṣe. òfin fẹ́fẹ́ ṣe ó ń bọ̀ wá sí màmẹ́ ló sọ yẹn gbogbo kì í sọ̀rọ̀ kó jẹ àwa ló sọ fún yín yẹn so ẹ̀yà ọmọ Yorùbá ẹ máa prepare we are going to Ìgbòho máa gbàlejò Tinubu ń bọ̀ bàbá Professor Wọlé Ṣóyínká gbogbo wọn náà ń bọ̀ Ọmọlúkà fi ń ṣeré wọ́n wá ṣe pósítà yẹn lẹ́nu òbí èrí torí wọn ń dàrú pósítà tẹ́kàn ṣe síta ní òsì òkè ṣé ọ̀nì dángbé síbẹ̀ ṣọ́ọ̀nì ló ń bọ̀ wá síbi òkú ṣé ẹ má tọrọ yín jẹ ẹ má parí ṣé ẹni tínú yín bá ń bí ẹni tẹ́ ẹ bá ń bínú sí kó gbẹ̀jọba ọ̀run dání kó máa pín lọ́fẹ̀ẹ́ níyà ọ̀dọ̀ ẹ̀ ọmọ Yorùbá ẹ burú káyì Jésù Kristi ó olùgbàlà ẹ kọjá de ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá kọ́ tiẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá kọ́ ìjẹ́ kan bá ẹ gbọ́ kọ́ ní ti ń lọ nu kọ́ ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá